má bínú mo múra láti lọ sí gym ni. Ó ga ọ mo rí ibi tí lady kan ti ṣe ìyàwó tó ju flower ó ju bouquet ẹ àwọn obìnrin sáwọn ọ̀hún ẹ mọ̀ pé ẹ̀yin Nigeria men ẹ jẹ́ kí marriage kó súyàn ṣe ẹ jẹ́ kó súyàn ọ̀pọ̀lọpọ̀ yín kò sí bóbìnrin ṣe lè forí ṣe fọrùn ṣe fún yín tó ẹ máa fún nígbẹ̀jẹ̀ gbẹ̀yìn ni òun ló fi fàtẹ́ pé àwọn èèyàn remain wọ́n prefer láti remain unmarried honestly ẹ mọ̀ pé ẹ ń fi marriage súyàn ṣe àfi òun ló dẹ̀ fàtẹ́ pé àwọn obìnrin Naija gan nísìn tó bá lówó lọ́wọ́ wọn ò ní fẹ́fẹ́ because wọ́n believe pé ìyá méjì ò gbọdọ̀ jẹ òkú gbé àwọn bó bá tẹ̀ ní tó bá níwà tó ń fojú àwọn ráre àwọn arówó jẹ lára ẹ̀ òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń prefer láti fẹ́ olówó ju àti fẹ́ àwọn afòṣìmọ́ṣì lọ àwa wí tán wọn lẹ lóko ládùn oyin ládùn okòwò lẹni ní oyin kankan lóko ṣé yìí tẹ́ pé gbogbo yín lẹ máa yí ọkùn kò sí oko tó fẹ́ wà lábẹ́ ọkùnrin tó níkùn tó fẹ́ sọ fún mi oyin wo lẹ ní lóko oyin wo ló wà ní oko yín bàbá ńlá arọ ni ẹ ti dókò àwọn gànárí àwọn jàmó oko yín wo lẹ ní lóko ta ló ń tàn yín àti ẹ jẹ́ pé àwọn haúsá tí wọ́n ní bùràǹtà ṣe ẹ̀yin yorùbá náà ń pè pé ẹ̀yin lóhùn yín lóko lóyin kankan lóko ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín ẹ má jẹ́ kán tàn yín pé lóyin lóko yín wo lẹ ní lóko níbo lẹ ti lóyin lóko níbo lẹ ti lóyin lóko tó máa gbé oko yín jógbejó tó máa kọ̀ tí ò ní le tẹ́tí ẹ̀yin tẹ́ ẹ tóbi jù lẹ́ ń jẹ̀jẹ̀kújẹ jù tẹ́ bá rí ibi táwọn tó sanra ti ń jẹun tẹ́ bá rí nǹkan tó máa wà síwájú kò sí bó ṣe fẹ́ sanra láyé tó máa sọ fún mi pé olóko ṣé àwọn tẹ́ pé 20 bí mo ṣe lọ sí gym sí màá ti bá wọn kàn bẹ́ẹ̀ gym bíbá 24 hours ló fi ń run 24 hours ló fi ń run ní bíbá so bí mo ṣe ń lọ sí máa bá wọn kàn bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ lè dìde kẹrin àṣà pé kẹ máa lọ́tọ́wọ́ ẹ̀ mọ́dì ni oyin wo lẹ ní lóko oyin wo ló wà nínú oko yín oyin wo èyí tẹ́ pé ògógóró ọtí ó ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ yín nú jẹ́ evil ẹ mọ̀ pé èrò tíyàn bá ń rò gan lọ́kàn ó máa ń contribute sí bí okó ẹ̀ ṣe máa dìde èyí tẹ́ pé evil ló ń gbé nínú yín èyí tó kun ọmọ ọlọ́mọ sìn ká ní kò ṣe pàṣírí ẹ̀ òtù ó máa lóun fẹ́ gbàwẹ̀ ó máa gbàwẹ̀ ajísàrì èyí tó kun ọmọ ọlọ́mọ èyí tẹ́ pé bẹ́ ṣe máa gé orí ọmọ tẹ́ máa fọ́ ọmú tẹ́ máa fóbò lọ ní ọlẹ́ lóyin lóko lóyin kankan lóko àwọn èyí tẹ́ pé majority yín lẹ sanra ẹ bá lẹ̀ ti sanra oko yín máa sá wọnú ni oyin wo lẹ ní lóko wọ́n tàn yín ni o kò sóyin kankan lóko yín oko ẹlòmíì pírọ́nì disease ti jẹ́ tẹ́ pé ó ti cough báyìí kò lè nà mọ́ oko àfi níbo lẹ ti lóyin lóko ẹ̀yin tẹ́ wà romantic tẹ̀yin àfipá ya tọ́wọ́ ẹ̀ lábẹ́ obìnrin ẹ tẹ́ pé ìpalẹ̀ máa fi ń ya tọ́wọ́ ẹ̀ lábẹ́ obìnrin ìpalẹ̀ máa fi ń ya tọ́wọ́ ẹ̀ lábẹ́ obìnrin náà èyí tẹ́ wà romantic mọ́ kiss wọ́n bá ní kẹ́ kiss obìnrin ẹ máa putọ́ sí lẹ́nu wọ́n bá ní pé kẹ́ finger ẹ máa fi kánná ya lábẹ́ wọ́n bá ní kẹ́ sọ ẹ máa datọ́ sínú òbò ní níbo lẹ ti wá rẹ́ lóyin lóko wọ́n bá ní kẹ́ dóbò gan ẹ máa gbọ̀n bí ẹyẹ lè ṣùbáínà ni èyí tí ò bá dẹ̀ lè gbọ̀n nínú yín mélòó nínú yín lẹ́mu bòdó mélòó ó làwọn obìnrin yẹn tó fi jẹ́ pé bọ́ọ̀ bá ti rówó lọ́wọ́ yín wọn ò ní tẹ̀lé yín ẹ ti jẹ́ kí marriage irritate ẹ ti jẹ́ kí marriage sú ọ̀pọ̀lọpọ̀ obìnrin honestly ẹ ti jẹ́ kí marriage kó sú ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi wá lè sọ o bóyá tó bá fẹ́ lù mí o wọn ò fẹ́ Nàìjíríà especially Yorùbá men honestly especially yín ẹ mọ̀ pé kò sí obìnrin tó forí ṣe fọrùn ṣe nínú marriage yẹn pàpà dàrú tí kò bá ń ṣe agbára Ọlọ́run tí ò bá ń ṣe pé bí ẹ̀mí mímọ́ Ọlọ́run tó bá ń gbé nínú obìnrin yẹn kó bá pàdé áńgẹ́lì nínú ọkùnrin mi tí ò bá jẹ́ ọkùnrin mi yẹn láti wà very nice kó tó lè gbé kíní nǹkan tóbìnrin yẹn go through pẹ̀lú ọkọ àárẹ̀ kó tó lè gbé kúrò lára ẹ̀ òun láti wà very nice kó dẹ̀ ní sùúrù torí á wò pé òun forí ṣe òun fọrùn ṣe pàǹbólàǹbólà ló já sí honestly ẹ ti jẹ́ kí marriage sú àwọn obìnrin
mo rí kíní yẹn báyìí àwọn èèyàn wọ́n lè ṣe bí skit wọ́n lè ṣe bí kíní but ó lè jẹ́ bí content but nǹkan tó actually ṣẹlẹ̀ nìyẹn a lot of people admire marriage mọ́ wọn ò fẹ́ marry mọ́ wọ́n kàn fẹ́ wà kan ní partner permanent partner and everything àwọn tí marriage tiẹ̀ ń wù ni àwọn tó ti bímọ bíi méjì mẹ́ta kì í dẹ́ ṣe pé marriage náà ló wù wọ́n fún wẹ́n tó máa bá wọn gbọ́ bùkátà ni honestly wọ́n wẹ́n tó máa bọ́rọ̀ àgbà but irú àwa tá a forí ṣe fọrùn ṣe tá a ṣe gbogbo èyí ẹ gbàgbé ẹ o honestly ká ní kò ṣe pé bí yàn ní partner tó dáa mi ní parọ́ fún yín ká ní kò ṣe pé bí a mo ní partner tó dáa ọkùnrin gan òwú mi mọ́ ọlọ́run ọba ká ní kò ṣe pé a mo ọlọ́run kẹ́ mi pẹ̀lú ẹni tó fún mi ọkùnrin òwú mi mọ́ kò sírú márèjì tó lè ní tó lè wù mí lórí màá kàn máa fàdúrà ràn ẹ́ lọ́wọ́ ni màá máa fàdúrà ràn ẹ́ lọ́wọ́ pé mo jẹ́ kan láwọn tó wà ní ọ̀nà wish omi ò wish ẹ̀ honestly but torí pé èèyàn léèyàn tó dáa téèyàn máa wish pé níbo ló wà nígbà tí níbo ló wà why not you from the beginning of my life otherwise jẹ́ kí marriage wú àwọn obìnrin lórí to be quite honest jẹ́ kí wọ́n wú àwọn obìnrin lórí pàápàá àwọn obìnrin tó máa ń forí ṣe fọrùn ṣe nínú ìgbéyàwó ẹ má jọ tàn yín o lóyin kàkà ló kó ẹ má jọ tàn yín òṣòyìn ló kó yín ìkorò ló pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ okó ẹ̀yin ọmọ ẹ̀yin Nigerian men pàápàá Yorùbá ìkorò ìbànújẹ́ orí burúkú òun ló pọ̀ jù nínú oko yín nínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín kẹ́ kó ṣì dànù.